ìjẹ́ fún wa. Ìgbà yìí dá ó máa dùn ó láàrin ọ̀rọ̀ ni Ọlọ́run má bàgbà ìjẹ́ fún wa. Ìgbà mẹ́ta ni ìgbà ìdálẹ́. Èrò tí ń roko tí ń ro tètè bọ̀ wálé. Alábàámbí olúwayé fújì mi tún dé ọba orin. Ìgbà yìí dá ó má dùn ó láàrin ọ̀rọ̀ ni Ọlọ́run má bàgbà ìjẹ́ fún wa. Ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́. Ìláyé Elédùmarè má ṣe bàbá jẹ́ fún gbogbo àná mi. Àwọn àtọ́jà ayé ìlànà wọn ló gba àwọn ọdún láńdé. Alábàámbí aláìdè ó wọn ló gba ara mi. Ìgbà lànà bí mú ọmọ òfin kò lé ayé jọ abẹ́rẹ́. Jésù Kristi fi kò lé ayé jọ wá sí ayé. Láyé fi tẹ̀lé wọn dájúdájú. Gbogbo ẹni Ọlọ́run bá wá ṣèpá fún. Kò ní bàjẹ́ lọ́lá Elédùmarè lọ́lá Ọlọ́run wọn bá ń hami. Ìgbà yìí dá ó má dùn ọ̀rọ̀ ni Ọlọ́run má bàgbà ìjẹ́ fún wa. Mákàlá mi àyíjẹ́ olúwọmọ ìgbà o. Mo ṣàmì mo mú bájú. Gbogbo ọmọ ṣiṣẹ́ kọ́ má padà tàtọrọ jẹ́ o. Ìgbà tó ń tọ́ fún gbogbo wa báyìí. Àní kò ní kọ́ gbogbo lálẹ́ Elédùmarè lọ́lá Ọlọ́run wọn bá. Gbogbo wa láwọn máa wà pẹ̀lú owó lọ́wọ́. Gbogbo ọmọ ṣiṣẹ́ lọ́kùnrin, ọmọ ṣiṣẹ́ lóbìnrin. Kájọ rírẹ gbà kárìrẹ mú kálí. Ọlọ́run má bàgbà ìjẹ́ o. Àmín o. Ọlọ́run bá má ṣe bàgbà jẹ́. Àmín o. Ọlọ́run bá má ṣe bàgbà ìjẹsẹ́. Àmín o. Àmín o. Àmín o. Ọlọ́run bá kó má ṣe bàgbà ìjẹ́. Àmín o. Níbi ẹgbẹ́ wa bá ti ń náwó. Àmín o. Èmi ò ní bá wọn débẹ̀ kò lọ náà gidi. Àmín o. Kájọ máa gbádùn nínú kúnnú kẹ gbogbo wa. Àmín o. Kájọ rówó ṣe kúrú jí òun á ń ná. Àmín o. Gbogbo ẹni tó ti dá fúnṣẹ́ o. Àmín o. Ká tún má padà já tọrọ jẹ. Àmín o. Iṣẹ́ ọmọ wa jìnnà fún gbogbo.
àyíndé. Òdodo la ó máa wà ní ẹwà. A ó sì tún máa wà pẹ̀lú owó lọ́wọ́. Ṣírí plenty àyíndé. Ṣírí plenty àyíndé. A ó máa wà pẹ̀lú owó lọ́wọ́. Àkọ́ńbà wẹ́lá wẹ́lá àyíndé.
His Royal Highness Oba Gabriel Adebisi Onofo Ajebi Ìfẹsọ̀gbadé wà kábíyèsí ọba Olúwo tìlú Ìwòrò ẹ̀sọ́ aláyé aláyé ooo ẹ̀sọ́ pẹ́ká ẹ̀sọ́ aláyé aláyé ooo aláyé mo kí ló dọ̀ kábíyèsí wọn ló kalẹ̀ níbẹ̀ ilé wọn ṣe dúró ẹ̀sọ́ nínú ẹ̀bá ẹni wọn àtúbọ̀ pẹ́rẹ́ ní o olúkálùkù àtúbọ̀ máa gùn o ojú àtúbọ̀ máa bí jó ayọ̀ àmà báyọ̀ bìdẹ̀dẹ̀ ní sẹ́fì ìlú ẹ̀ nílẹ̀ káàbọ̀ ọjọ́ káàbọ̀ ọyọ̀ níwòrò kàbádẹ́ máa dé ilé ojú ayọ̀ ìtẹ̀síwájú dámàbọ̀ ní olúkálùkù ẹni o. ọba tó fi àwọn bàbá yìí ṣe kàn sórílẹ̀ ní igun kọ̀ọ̀kan ní Akilẹ̀ Ìjẹ̀bú la bá wọn dúpẹ́ fún. bẹ́ẹ̀ la kí àwọn ìyá wa tí wọ́n jẹ́ olórí láti orí olórí Olúwòrò débi gbogbo àwọn olórí tó wà ń bí pátákó lọ́kọ̀ kejì àtàwọn tá a láǹfààní àti orúkọ wọn àtàwọn tá a láǹfààní àti orúkọ wọn a gbàdúrà wípé ibi tí kálukú jẹ́ olórí sí kò ní bàjẹ́ àṣẹ. ìlú Ìjẹ̀bú lápapọ̀ lábẹ́ kábíyèsí ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà ọgbàgbà tẹ̀wọlẹ̀ ọmọ ìtètè wọn olóbò tí jìyà tó bá pẹ́ títí a máa kékeré pàjẹ́ ọmọ gbogbo sá kàràkàrà lajà ọmọ ní tóyìnbó òní nílé irun òyìnbó kan ló sọ ẹ bá mi pàtẹ́wọ́ fún ìran Ìjẹ̀bú ẹ pàtẹ́wọ́ fún ìran Ìjẹ̀bú ẹ ṣe adúpẹ́sà. bí ètò yẹn tó bá ti bẹ̀rẹ̀ bí wọ́n bá ti dàrẹ́ ètò aláṣẹ máa ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wípé ohun àṣà àti ìgbélárugẹ ilẹ̀ Yorùbá pàápàá ti Akilẹ̀ Ìjẹ̀bú látòrí ẹ̀ la wà níbí bá a ti máa ṣe ètò yẹn a máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ní ìlànà ti ilẹ̀ bàbá wa nígbà tí kábíyèsí bá fún aláṣẹ wípé ká ṣe bẹ́ẹ̀ a máa ṣe pẹ̀lú ìgbọ́nà a ò ní tayọ nǹkan kan tí kábíyèsí ò bá fún aláṣẹ láti ṣe eléyìí tí wọ́n bá ní ká ṣe òun la máa ṣe o akí bàbá wa ìyálàjẹ general fún gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú lábẹ́ kábíyèsí àwọn ìjànà kẹ́ẹ̀pẹ́ fún wa bàbá o káàrin pẹ́ dáadáa ẹ̀bùsùn má jẹ́ kó pẹ́ nígbà tó ń náà yẹn ẹ̀jẹ̀ ká ló fi ètò ilé ọlọ́nà báwo wá tí wọ́n máa ṣe léyìn ilé ìfẹ́ mi òkú báwọn kí wọ́n máa bọ̀ níwájú láti wá fún gbogbo ilé ní àdúrà ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ ṣídìí lẹ́ni o. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára a gbé yín ga lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ pé ẹ̀yin tì wá lẹ́yìn ẹ̀ tì wá lójú pé wọ́n dá ọjọ́ pé wọ́n dá oṣooṣù kò àwọn tó fẹ́ joyè òní wàhálà kábíyèsí òní wàhálà a sáré lórí ẹnikẹ́ni Olúwa ìgbà ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa. A dúpẹ́ lórí àwọn bàbá kábíyèsí gbogbo tí wọ́n wá sí yìnyín wọ́n débí láyọ̀ àti àlàáfíà ìpadà lọ́wọ́ jẹ́ kó jẹ́ ayọ̀ àti àlàáfíà ní orúkọ Jésù Kristi jẹ́ kó jẹ́ ayọ̀ àti àlàáfíà. Ẹnì kọ̀ọ̀kan wa tó wá yín lónìí àbámọ̀ kí la wá ṣe nílùú Ìwòrò lónìí Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ láàrin wa àti débí láyọ̀ nígbà tí ẹ máa padà lọ ẹ ó fayọ̀ padà lọ sílé yín ní orúkọ Jésù Kristi Ọlọ́run á pàrọ̀mọ́ fún ẹnì kọ̀ọ̀kan
ìbẹ̀rẹ̀ náà ti dọwọ́ ẹ̀yin Ọlọ́run á fi gbogbo lé yín lọ́wọ́. Olúwa jọba láàrin wa ní orúkọ Jésù Kristi. Olúwa jọba láàrin wa. Gbogbo ta ó ṣe lónìí Ọlọ́run jọba láàrin wa. Olúwa gún wà láàrin wa. Olúwa gún wà láàrin wa. Bàbá dáradára gún wà láàrin wa. Bá a ṣe fẹ́ máa ṣe ohun gbogbo pẹ̀lú àṣẹ yín Olúwa kábíyèsí gbogbo àwọn ènìyàn. Olúwa àbámọ̀ kí wọ́n wá sí yín. Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ o. Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀. Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀. Ìlú Ìwòrò lápapọ̀ kó wà ní àlàáfíà. Orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní àlàáfíà. Ogun State kó wà ní àlàáfíà. Gómìnà wa kó wà ní àlàáfíà. Bàbá Àwùjalẹ̀ kan wà ní àlàáfíà. Gbogbo àwọn olóyè lápapọ̀ ní ìlú Ìwòrò kan wà ní àlàáfíà. Àti lọ àti bọ̀ wá má jẹ́ ó méwu dání o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé bàbá níbi tí a dé yìí nítorí ìjọba àsìkò tí a bá wojú aago ọjọ́ ti rí bí àná àti fọwọ́ dé lọ kábíyèsí inú ọ̀pọ̀lọpọ̀ ìjókòó sí àdèmí dá wọn lágara ya bó ti yín òkú mọ́. Lẹ́yìn ìgbà tí a ti kí bàbá tí wọ́n ń gba gbogbo akilẹ̀ Ìjẹ̀bú lálejò ìyẹn kábíyèsí ọba Olúwòrò ti ìlú Ìwòrò. A kí gbogbo àwọn olórí pátápátá gbogbo àwọn olórí àwọn orí adé mo dẹ́ kí lélẹ́ ọba ẹ̀mí rẹ̀ wà níkàlẹ̀ ẹ̀hún kábíyèsí ọ̀rọ̀ àtúbọ̀ pẹ́rẹ́ ní o pẹ̀lú àṣẹ bàbá kábíyèsí wọn ká ṣe kán láì dá ẹnìkan kan lágara. mo rọ̀ fún olóyè tí wà nítòsí náà yìí ẹ dákun tí wọn ò bá tì í sí nítòsí ẹ jẹ́ kí ara máa fi tó wọn létí pé ìyá olóyè ó yẹ kí wọ́n máa ti súnmọ́ tòsí ń bí torí n tó kù báyìí ni pé ká máa pè wọ́n jáde bọ̀ níwájú àwọn kábíyèsí káde lọ ní lọ́kàn ẹ bá mi sọ olóyè o kọba tí ń wà níbẹ̀ síkọ̀ wá pẹ̀lú déédéé wọn akilẹ̀ Ìjẹ̀bú déédéé wọn ẹ̀dọ́sọ̀ dáadáa nákilẹ̀ Ìjẹ̀bú rọ̀ ti kó lẹ́yìn kí kábíyèsí lè mọ̀ fọ lóòótọ́ àtọ́yẹ̀gbé òrè rèjòyè. Nígbà tí láàrin kí n tó pe olóyè tèmi bí mo ṣe ń kí àwọn olórí tí wọ́n wà níbí máa kí màmá mi Alhaja Akórèdé Alátiṣe màmá Ládé tí gbogbo akilẹ̀ Ìjẹ̀bú màmá wọn àtúbọ̀ pẹ́rẹ́ ni o àti déédé olóyè pátápátá ìyẹn olóyè ọba kábíyèsí Àwùjalẹ̀ òru àtúbọ̀ máa jọ Ìjẹ̀bú land kéré ilẹ̀ síwájú àti ìwò náà kàn ti pẹ́ láti ìwò náà kàn àtúbọ̀ tẹ̀ ń lọ. ẹlẹ́kùnrin níbi tí a dé yìí láì dóònà pẹnu lẹ́yìn tí a ti gbàdúrà ìbẹ̀rẹ̀ ẹ jẹ́ kí alọ́pẹ̀ olóyè ẹni ìtìlédé nítorí ẹ̀ jáde lónìí lẹ́yìn ó ti lọ kúlẹ̀ ìbò kó ti lọ aké kó ti lọ òkò kó ti lọ ṣiṣẹ́ takuntakun kó ti lọ ṣe ẹ̀rọ kó ṣe gẹ́gẹ́ bí akíkanjú bẹ́ẹ̀ kí n fún bàbá yìí ní àfọ̀ṣà microphone láti pè olóyè gẹ́gẹ́ bí ọba ẹni ti ń pè é bákẹ́ bá mú máìkì ẹjọ́ ṣé olóyè ti wà nítòsí àtọ̀rẹ́ àti gbogbo ẹbí ẹ̀gbọ́n mi ẹ̀rẹ́ ní pé olóyè kó máa wà níwájú dédé wọn kábíyèsí ń gbé mọ́tò ọkọ̀ olóyè bá ń wà níbẹ̀ wọ́n gbé pọ́ọ̀sì dáadáa. Hello ẹjọ́ mo fi àsìkò yìí pé Ọ̀túnba Mrs. Mojibade Yisa pé kó máa sáré tètè tó sákùkù nígbà tó wà nílé ìwé kó máa sáré tètè bọ̀ lásìkò yìí láti wá gbọ́dọ̀ ilé bàbá wọn o.
ṣe o nígbà dé olóyè máa wá yìí ẹ máa wá olóyè ẹ máa wá níbẹ̀ ẹ máa wá níbẹ̀ ẹ máa wá níbẹ̀ ẹ máa wá níbẹ̀ mọ́tò ẹ̀yìn mọ́ra àtúkọ̀ mọ́ra mú wa. Màmá olóyè ẹ bá tí kí kábíyèsí bá tẹ̀ débi. Alẹ́ ní sùúrù wọ́n máa kí kábíyèsí ẹ ní sùúrù. Olóyè o káàbọ̀ rúlé o kábíyèsí ọmọ rere o náà yóò ti lọ ìlú òyìnbó kó ti lọ akẹ́ kó ti lọ òkú dédé orí ìrọ̀lù yìí náà kọ́ o ti kó bọ̀bọ̀ o tẹ̀síwájú lù o ti di I will do that definitely sir. Alright sir. Ajuloba. Oya ẹ kí. Oya ẹ kí àlàyé o. Àlàyé. Olóyè Ajíọba ti ìlú Ìwòrò ni wọ́n ní kẹ́ kí kábíyèsí yẹn. Ẹ dìde. Ẹ bọ́ wá o. Ẹ kí àlàyé lùwà. Ẹ kí àlàyé lùwà. Ọ̀túnba ẹ̀rẹ̀sọ orílẹ̀-èdè o lára o agbára lọ́wọ́ agbẹ́rẹ́ ìṣèṣe àṣẹ ẹ̀jẹ̀ ni máa ṣe àṣẹ o. Owó òfin ìlú àmọ̀ sí dáadáa. Àṣẹ. Ìgbà ilé ra ní ohun ilé ra ní o. Àṣẹ. Owó àgbọ̀ ọba ìlú. Oníwòrò. Àwọn wẹ́ẹ̀lì dàrú o. Àṣẹ. Lágbára lọ́rùn lágbára ilé ìgbà rẹ̀. Padà sí láyọ̀. Àṣẹ. Fún ẹrù iṣẹ́ ìdérò. Ibi tá a wí ládé yìí o, adébíṣẹ́ má ṣe àgbà lẹ́nu. Àti kí kábíyèsí ìgbọ̀wé ìkí ó ṣẹ̀ṣẹ̀ máa kí náà yìí. Oníwòrò orí àkókò wa Ọ̀túnba ìsúnmọ́ bí. Ọ̀túnba ẹ̀ máa gbé pọ́ọ̀sì lọ́wọ́. Ọ̀túnba
ẹ̀yin tẹ́ tẹ̀lé Ọ̀túnba wá Ọ̀túnba ṣóhun èèyàn ẹni rọ̀túnba wà á gbọ́dọ̀ rí ká fọ́ ààrẹ ní ẹni ìjọ wa lọ̀túnba ṣó àmọ́. So ẹ̀yin tẹ́ tẹ̀lé Ọ̀túnba wá àwọn kí tó wà bíi oníwòrora. Àwọn eke wà níwájú ìwé ti kábíyèsí ọba Olúwòrò. Kábíyèsí Olúwòrò nìyẹn. Ìwé ti ọba dènà kábíyèsí wà nílé. Ìwé olórí Olúwòrò. Olórí Olúwòrò nìyẹn. Ìwé àwọn olóyè Olúwòrò. Àwọn olóyè Olúwòrò. eléyìí táwọn ọmọọba síbẹ̀. So ẹ̀kọ́ tí Ọ̀túnba pé ẹni tó yẹ lóyè wọ́n dẹ̀ fi oyè ńlá dá wọn lọ́lá. So ẹ̀yin tẹ́ lọ́túnba wá ẹ máa bọ̀ wájú ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn látọ̀dọ̀ Olúwòrò fi síbẹ̀. Èyí tó tẹ̀lé tàwọn ọba nìyẹn. Ẹ jẹ́ kí ẹ pọ̀ ju ti Olúwòrò lọ o torí àwọn ọba ṣì ń bọ̀ o wọ́n ìpọ̀ ń bọ̀ àwọn ìwà ń gbé náà wọ́n á ti fẹ́ tó bí 20 wọ́n dẹ̀ ìpọ̀ ń bọ̀. Eléyìí tó tẹ̀lé tí olórí wẹ́ ẹ̀yìn bọ̀ níbi láti wá máa jẹ ẹ̀gúsí kò bá wọn ẹ̀kẹ́ ṣe dáadáa kò wọ́n ẹ̀kẹ́ ẹ̀ ti àwọn olóyè Ọ̀túnba náà òun náà ṣì máa so bóyá ẹ̀yin tẹ̀tẹ̀ ní Ọ̀túnba wá ẹ máa bọ̀ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ọ̀gbẹ́ni ìyá ẹ̀kọ́ irun wọn. Oh, no, 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 I'm
alájẹ pàápàá àwọn yóò ti lé nítorí ti ìwúlò. Ọ̀túnba ẹ̀kọ́ lọ́wọ́ ọgbọ́n mi kan wojú àṣẹ ọmọ yóò ní fọ́sàdà àṣẹ agbára lọ́wọ́ òkè òkè ni wọ́n máa lọ àṣẹ ẹ̀yìn jábọ́ àṣẹ. ẹ̀yìn bọ̀ ẹ̀bẹ̀ ni máa ṣe àṣẹ o. ẹ̀yìn bàjẹ́. àṣẹ. So wúlẹ̀ mọ̀ ṣá àrọ̀wọ́ rẹ̀ ó ti mú ilẹ̀ pásù mú ilẹ̀ ó sì máa mú ilẹ̀ ṣáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó sì máa ṣoṣo ilé rẹ́nu. Hello. Ọ̀túnba àwọn ọ̀pá àdúrà wọn kó dé aláìlúwà olúwo kíkà bí ṣàdúrà rẹ̀ àjọ ọlọ́run àdúrà mọ́ ẹ. àṣẹ. Wọ́n obì tó máa ń bí ikú dànù. wà. Obì àbí ikú dànù rẹ̀. àṣẹ o. Àbí ikú dànù àwọn ọmọ rẹ̀. àṣẹ. Àjọ ọlọ́run lágbẹ́ ilé ìgbà rẹ̀ kí ìṣeré ṣe fẹ́ ìṣòro rẹ̀ o. àṣẹ o. Ìrẹ́ ń ṣe léèlú wọ́n ní kábàámọ̀ rẹ̀ o. àṣẹ. Akéèjì ń lọ ju ìnàdọ̀ olúwòrò irú ohun wa ìmàlì jáde lẹ́nu wá o. àṣẹ o. Lágbára ọlọ́run ẹ̀dọ́gbọ̀n ẹ̀dárúgbó. àṣẹ. Ẹ̀mí ìṣẹ́gun sí ìjọba ẹ̀jẹ̀ àwọn ọmọ yìí. àṣẹ. Ẹ̀jọ̀ lánà pẹ́pẹ́pẹ́pẹ́. àṣẹ. Àìfòyíṣẹ́ àwa tí o. àṣẹ. Èyí ká sọ ẹ̀yàn ọlọ́run àjọ kórí bẹ́ẹ̀. pariwo à. Àdúrà. Èrò gbòòrè o. Lágbára ọlọ́run wàá gbó o. Wàá tọ́ o. Wàá pè é ìdíje o. àṣẹ. Wọ́n lẹ́ẹ̀ tí ń dàgbà dẹ́ẹ̀dẹ́ ọjọ́ la dà lẹ́. àṣẹ. Ọjọ́ la máa dà lẹ́ o. àṣẹ o. Àwọn àgbàlagbà àwọn alẹ́ láìlẹ́ káìdẹ́ra ìfò. wà. Ìṣàlẹ̀ tèmi o. wà. Àríyé pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára ọlọ́run ẹ̀mí ṣàìsàn o. àṣẹ o. Ojú yóò ní fọ́, etí yóò ní di, àṣẹ. ọwọ́ rẹ̀ ní rọ, àṣẹ. ẹsẹ̀ rẹ̀ ní rọ, àṣẹ. ọ̀rẹ́ ní wà ní. Nígbà sọ ọlọ́run àjẹkórí wà. pariwo à. Àádùn rẹ o. Àádùn. Oríṣiríṣi ọ̀rọ̀ kò pọ̀ níbẹ̀ tó wá bá àádùn ó ti fi jẹ. Lágbára ọlọ́run gbogbo bí tẹ bá ń dojú kọ àdùn ayọ̀ ni ọmọ rí lẹ̀. àṣẹ o. Ayé yóò ní bàjẹ́. àṣẹ. Ayé yóò ní dàgbò. àṣẹ. Ìdí ayé kò ní gbé yín. àṣẹ. Kò ní gbọ́mọ yín. ẹ̀bẹ̀ ni máa ṣe àṣẹ o. Gbé yín kò ní gbé iṣẹ́ yín. àṣẹ o. Atẹ́gùn àlàáfíà ni mo máa fẹ́ sí yín. àṣẹ. Atẹ́gùn nǹkan dáradára ni mo máa fẹ́ sọ́dọ̀ yín. Atẹ́gùn gbóná kò ní fẹ́ tì yín o. àṣẹ. Kò ní fẹ́ lù yín o. Kò ní fẹ́ lọ àwọn ọmọ yín o. Èyí tá a sọ yẹn ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. wà. Ìbéèrè iṣẹ́ ọkọ ìyàwó ló ń ṣe ẹ̀. Bàbá má pè ẹ̀ fọ gbogbo àṣùṣe ọkọ ìyàwó. Má jẹ́ ká gbọ́ sítórì o. Ẹ̀fọ́ má jẹ́ ká gbọ́ sítórì o. O fi confidence o fi ń ṣe náà yín o. Ṣé ẹ̀rọ ayé ṣe ń rí? Ayé ń rí o. Ó kì á mọ̀ sẹ́yìn. Á mọ̀. Gíga ni o. Orí mẹ́rin ni ó fi ń jó o. Agbára ọlọ́run. Èdè orí mẹ́rin ayé ẹ̀ máa máa dùn. àṣẹ o. Kí ni mọ̀ kúrò? àṣẹ. Kí ni mọ̀ bàmíjẹ́? àṣẹ. Iṣẹ́ aṣọ ọlọ́run ní dàrú. àṣẹ. Ayé rẹ̀ ní dàrú. Orí rẹ̀ ní dàrú. àṣẹ. Orí àwọn ọmọ rẹ̀ ní dàrú. àṣẹ. Agbára ọlọ́run lágbẹ́ ilé ìgbìmọ̀ rẹ̀ bí kóró. Ènìyàn náà dọ̀rẹ́ o. àṣẹ o. Ènìyàn náà dà àwọn ọmọ rẹ̀ o. àṣẹ. Ìrírà sọ ìwọ náà jẹ́ kórí wa. pariwo à.
kábíyèsí fún oyè rẹ o. oyè ọkùnrin ẹ̀rọ kọ́ ti dànù. wà. ọ̀dọ̀ ọlọ́run ayé ìlànà dùn. káṣẹ́. ayé ìlànà yìí. káṣẹ́ o. àwọn ọmọ aráyé abẹ́ẹ́dẹ́ òkè ṣiṣẹ́ ìdá. káṣẹ́ o. owó ńláńlá èlò ìṣe ẹyọ ẹ̀dùn dá. wà. abẹ́ẹ́dẹ́ dòwò. káṣẹ́ o. agbára ọlọ́run wíńdí dòwò àtijọ́. káṣẹ́. ayé rẹ̀ nìkan. káṣẹ́ o. ayé rẹ̀ nìkan tí. káṣẹ́. ayé rẹ̀ nìkan bẹ́ẹ̀ o. káṣẹ́. agbára ọlọ́run sáyé rẹ̀ máa kó títí ọjọ́ alẹ́. káṣẹ́. ayé àwọn ọmọ rẹ̀ kí wọ́n má dòdà lẹ́ o. káṣẹ́. agbára ọlọ́run wíńdí kúrò àwọn ọmọ rẹ̀ sọ fún wíńdí kúrò wọn bàlújẹ́ o. ìlà aṣọ ìlú àjẹkọ̀ọ́lúwà o. àríwá. kí ló wá níwájú. àwọn kábíyèsí ń ṣe àdúrà fún olóyè lọ́wọ́ níwájú gbogbo àwọn kábíyèsí yíká Akilẹ̀ Ìjẹ̀bú. wà. Ọ̀túnba àdúgbò àwọn àṣẹ. àdúgbò àwọn àdúgbò ìfìwálẹ̀ wọn. àṣẹ o. àdúgbò ògbólóṣọ̀. wà. ààrẹ ní ìbáfọ̀ bẹ́ẹ̀ sọ. ìbá ṣe wálé wà tó ṣẹ̀yìn rẹ̀. àṣẹ o. ẹ̀dùbàfọ̀ géèmù ṣe ń bẹ̀ àṣewálé wà tó ṣẹ̀yìn. àṣẹ. ọgbọ̀n ọlọ́run lágbọ́n ilé ìtura rẹ̀. ó bá mọ omi èdè gba ẹ̀ lórí. àṣẹ. ó rẹ̀ lórí omi èdè gbé ẹ̀ lọ. àṣẹ. ó lè gbé àwọn ọmọ rẹ̀ lọ. àṣẹ. ọgbọ̀n ọlọ́run ìlà àṣẹ ọlọ́run àjẹkórí wa. àríwá. ọlọ́run máa jẹ́kórí wa o. àríwá. tó pèsè. I'm ṣàdúrà látàárọ̀ ọ̀jẹ́ fún òun ẹni ẹni fún wọn kọ ìyàwó pápá ìtura ká ó kàn ń wò ó kàn ń gbà àdúrà yẹn lọ́fẹ̀ẹ́ ó gbà lọ́fẹ̀ẹ́ ẹ́ ife ro máa mú sí lọ́dọ̀ àwọn ọba yẹn ó yá ife ro máa mú sí lọ́dọ̀ àwọn ọba yẹn tó. ibi àti àdé. wọ́n ń pa àwọn ọba Ọ̀túnba ẹgbẹ́ àṣàlàyé rẹ̀ Ọ̀túnba mọ tẹ́rìtì wa dáadáa kájọ góòlù rẹ̀. Ó wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Ó yẹ ìkọ̀ṣẹ́. Ọ̀túnba ẹ̀sán ògbà ṣe ní róòlù rẹ̀. Okay. Ọtí wo ọdún tí 80 ẹni bàbá yìí gbà Ọ̀túnba
Agbára Ọlọ́run yóò lè tí o. Àṣẹ. Yóò lè tẹ́ o. Àṣẹ. Yóò lè bẹ́lẹ̀ tẹ́rẹ̀. Àríwá. Ẹni tí rẹ̀ ti bọ̀jẹ̀ wọ́n lè rí tí rẹ̀ bọ̀jẹ̀. Àṣẹ o. Ẹni tí rẹ̀ ti jó wọ́n lè rí tí rẹ̀ jó. Àṣẹ o. Lágbára Ọlọ́run ìjọ a máa dúdú rẹ̀. Àṣẹ. Àyà máa báyọ̀ rẹ̀. Àṣẹ. Ibi ìdùn wọn ti rí ọtí. Wà. Agbára Ọlọ́run ayé rẹ̀ pé ní mọ̀ bànújẹ́. Àṣẹ. Pé ní mọ̀ kóró. Àṣẹ. Agbára Ọlọ́run agbára ilé ìgbà ẹrù rábí àmọ́ tí wọ́n lè jù wá bẹ́ẹ̀ lé. Àṣẹ o. Òtí tẹ̀lé yìí, òtí tẹ̀lé pàtàkì. Orúkọ rẹ̀ ní bàjẹ́. Àṣẹ. Agbára ilé ìgbà àkàbà ògbó ènìṣẹ́ ọmọ ẹlẹ́sẹ̀. Àṣẹ o. Ó bá ń fún olókè ìwé ìjábọ̀. Àṣẹ. Ó rẹ̀ lórí omi níbi ẹ̀ náà. Àṣẹ o. Ìrú àṣọyọ̀ Ọlọ́run àjẹkọ̀ oríwà o. Àríwá. Agbára Ọlọ́run sọmọ bẹ́ẹ̀ máa gbé wọn bẹ́ẹ̀ máa yọ o. Àṣẹ o. Wọ́n ní bẹ́ẹ̀ bànújẹ́ o. Wọ́n ní bẹ́ẹ̀ ṣọ̀fọ̀ o. Àṣẹ o. Lágbára Ọlọ́run lágbára ilé ìgbà rẹ̀ títọ́jú alẹ́ rẹ̀ ló ní mọ̀ bànújẹ́. Àṣẹ. Ló lè ké Àṣẹ. ìlọrọ̀. Àṣẹ. Ìrú àṣọyọ̀ Ọlọ́run àjẹkọ̀ oríwà. Àríwá. Ní a máa rí wa o. Àríwá. Jésù Olúwa wa. Amen. As a Christian. As a Christian. Ìdẹ̀kẹ̀ wọ́n òwe o. Ọ̀túnba òtí tẹ̀lé ńlá òtí tẹ̀lé yìí òtí tẹ̀lé ẹ̀yẹ. Agbára Ọlọ́run kí ni lólu wa àtijọ́. Àṣẹ o. Kí ni kí náírà ká àtijọ́. Àṣẹ o. Iṣẹ́ rẹ̀ ní dàrú o. Àṣẹ. Ayé rẹ̀ ní dàrú o. Àṣẹ. Orí rẹ̀ ní dàrú o. Àṣẹ o. Ọ̀nà rẹ̀ ní dàrú o. Àṣẹ. Bùbá ṣe pé Ọlọ́run máa bẹ̀ lọ. Ojú ni tiẹ̀ o. Ilẹ̀ tọwọ́ rèé. Alára ká mú lọ́wọ́. Wà. Agbára Ọlọ́run wí ní dára. Àṣẹ. Aṣọ rẹ̀ ní dọ̀tí. Àṣẹ. Aṣọ rẹ̀ ní ìyá. Yóò lè dúró bọ́dúrùmù. Àṣẹ. Wọ́n kẹ̀ ní ju dẹ́mọ̀ náà gbàrà ẹ̀jẹ̀. Àṣẹ. Oyè olóúnjẹ ní ìlú ní kábàámù. Àṣẹ. Ìrora aṣọ yẹn agbára Ọlọ́run àjẹkọ̀ orí wa. Àríwá. Ilẹ̀kẹ̀ tọrùn rí o. Àwọn ayé ká gbà wọ ilẹ̀kẹ̀ àti ká gbé wọn lọ́fẹ̀ẹ́nì wọ́ ṣáàbìrì rẹ kó má dé o ní kó má dé o onírú ọkọ̀ ká gbé wọn lọ́fẹ̀ẹ́nì. Ìbáṣà àjọ ń bò. Bá mọ̀ consequence ẹ̀. Yeah. Olóyè o. Gbẹ̀gìrì àdánwò níwájú aláṣọ. Olóyè. Ọ̀túnba eléyìí oníwò rẹ̀ máa dé owó ẹ máa yọ gèlè ẹ̀sìn ṣùgbọ́n fẹ́ra yọ kó ẹ máa lọ gbà owó rẹ̀ ẹni tó bá gba ilé ìpè ní Ọ̀túnba 200 ní ẹgbẹ́ àwọn ẹ má pẹ́ o ajé Wọ́n tún.
Bí èkó yáwá yìí. Ilé bí òdo yáwá yìí. Ok, ṣáde. Oníwòrò Buddha. Ọmọ àgbà mẹ́ta ègbé ẹ̀mẹ́fà. Ìyálàjẹ́ pàápàá wà. Àgbà wà ní Ìyọ̀rò. Ẹni mẹ́lùú ó sì wò ó wá. Ẹ̀kọ́ ilé ìdí. Máa ṣe lúgbàlúgbà rẹ̀. Ẹni pé iṣẹ́ àṣetán. Àṣẹ o. Ẹ̀ ṣe lé ìwé ní kábàámọ̀ rẹ̀. Àṣẹ o. Àárẹ̀ ẹ̀rọ àtọ̀túnba ẹ̀mí dàrú o. Àṣẹ. Ọ̀túnba èyí ọwọ́ àlọ́túnba èyí ọwọ́ ni wọ́n lágbára Ọlọ́run àjọṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Akẹ́ nínú rárá wá o. Àṣẹ o. Èyí àṣọ ìrọ́nà àjẹkórí wà o. Àṣẹ. That is why the Allah you Fúrúgbẹ́dù ṣe la dúpẹ́ ìlú pé adájọ́ ọjọ́ náà kò lẹ́nu ìjòyè Ọ̀túnba Fehintade Iworo lẹ́nu. Ẹ̀ṣáláyé o. Àkókò oyè wàá mọ̀ sí ìdúró. Àṣẹ. Àṣẹ. Wàá mọ̀ sí ẹja làbẹ́. Àṣẹ. Èṣù ẹ̀ máa ṣe ẹ́. Àṣẹ. Èṣù ẹ̀ máa ṣe ọmọ yẹn. Àṣẹ. Wàá tún mọ̀ tó yá lójú ẹ̀mí ẹ̀. Àṣẹ. Wàá ṣe fún ẹ̀jẹ̀ o. Àṣẹ. Wàá máa ṣe fún ẹjẹ́ o. Àṣẹ. Àrọ́rọ́ wọn jẹ. Àṣẹ. Wàá dẹ̀ sì wọ́n gbó wàá sì wọ́n tọ́. Àṣẹ. Bẹ́ẹ̀ máa mọ oríire ẹnìkọ̀ọ́ náà ọmọ yẹn o. Àṣẹ. Bẹ́ẹ̀ máa mọ oríire ẹnìkọ̀ọ́ náà ọmọ yẹn o. Àṣẹ. Bẹ́ẹ̀ ni mọ oríire ìkọ̀ọ̀kan náà ọmọ yẹn o. Àṣẹ o. Ṣó máa máa lọ rẹ kó máa máa bọ̀ rí. Àlọ́. Agbófin gbóyè lọ́wọ́ ìnáwó ní sọ̀nà fún wa. Oníwòrò of Iworo kó gba oyè Fehintade of Iworo àríwá ní dàbí. Àṣẹ. Kó máa máa mọ náírà owó. Àṣẹ. Kó máa máa bù sí ọ kó máa máa tẹ̀síwájú. Àṣẹ o. Ẹni sọ́kọ̀ ṣe ní Ìjẹ̀bú lè gbogbo ọ̀gbìn tiẹ̀. Àgbo wa gbóyè náà Iworo kan tó fẹ́ ṣọ̀tá. Bí ẹ bá jẹ Oníwòrò tó máa lọ ọjọ́ ọ̀rẹ́ náà kọ̀ máa yàn. Àṣẹ. Bí ẹ bá jẹ Oníwòrò tó máa lọ jọ ọ̀rẹ́ náà kọ̀ máa yan o. Àṣẹ o. Wàá rí bá ti ṣe. Àṣẹ. Wàá rí ṣe ṣe. Wàá rọ̀nà gbégbà. Àṣẹ. Aṣọ àtúbọ̀ ká ń di o. Àṣẹ o. Aṣọ máa túbọ̀ ká. Àṣẹ o. Àṣẹ. Pé Àṣẹ. ìṣòwò ìwò pé máa bó. Wà àṣẹ o. Mo sọ ẹ̀ àrọ̀ mọ́. Àríwá. Àkókò Oye tó máa mọ̀ sí ẹjọ́ tó máa mọ̀ sí ẹjọ́ mọ́. Àṣẹ. Oye tó àrọ̀ mọ́. Àríwá. Àlàyé. Kábíyèsí gbé adé oyè lé ìyòyè Fehintade ti Iworo. Ìyè Fehintade ẹ̀kọ́ oríire o. Aláìwá ọ̀pá àjẹ́ rẹ̀ fún ìyẹn lẹ́yìn lọ́wọ́ kí ni ìṣirò ìjà kan ọ̀pá ọmọ ọ̀pá ọmọ àlọ́ ọmọ ọmọ. Ọ̀pá àṣẹ. Ẹ̀jọ̀ bá lọ Our chief of staff. This is one of the staff of office. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ o. mo lọ o. Àṣẹ. Mo sọ àárọ̀ mọ́ o. Àríwá. Tó. Congratulations to you. Kábíyèsí ti fi ọ̀pá àṣẹ lé yèyé Fehintade ti ìlú Ìwòrò lọ́wọ́ láti wá certify ẹ̀ báyìí. Kábíyèsí nínú èèyàn bá lọ sí skul èyíkéyìí tó bá lọ agbàwé Fehintade of Iworo òun fẹ́ múlẹ̀ lọ́wọ́ yìí o
òní bínú lọ gbé sọnù. Àṣẹ o. Òní bínú lọ gbé sọnù. Àṣẹ o. Jẹ́ kí ká ìfọ̀ tó wà ní certificate kan fún ẹ. The Iworo Ijebu in council. The Ijebu present this certificate of chieftaincy traditional from honor to Otunba Mrs. Mojibade Yisa Odulaja Fehintade of Iworo. He is authorized to use official paraphernalia of this rank and when necessary. He is known and addressed as such today, February 2022. Today, 23rd February 2022. Today, 3rd of February 2022. He is hereby signed certificate, seal and correspondence of his declaration. Olaidu Abagibadi Sonufua, Fehintade 1, the Iworo Ijebu. Congratulations. The newly installed Otunba Fehintade. Now, every tradition wà ní Ìwòrò, báwo bá gbóyè náà wà ní Ìwòrò, ìwọ̀n tó bá fẹ́ ṣe lẹ́sìn ní Ìwòrò, aṣọ, gbogbo ọdún tí yóò yìí lọ fáwọ̀, ìwọ̀n tó bá fẹ́ ṣe wà fẹ́ sọ. Gbogbo àwọn lọ́balọ́ba lórí ìdòkò mo kí gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn òjòyè àwọn baálẹ̀ àwọn Ọ̀túnba òdúpẹ́ o dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀yin ọ̀rẹ́ mi àwọn ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ mi àwọn àbúrò mi àwọn àǹtí mi gbogbo mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo mo dúpẹ́ kú dìde mo dúpẹ́ tí bá ní kí n máa dúpẹ́ ní ọkọ̀ tí kò ní sọ èmi ọmọọba Mojibade Yisa Odulaja tó wá jẹ́ ọmọ ní Ìwòrò mo ṣe ìlérí pé màá ṣe ẹ̀tọ́ mi bó ti tọ́ àti bó ti yẹ nílùú Ìwòrò ṣùgbọ́n láàrin èmi àti kábíyèsí màá jẹ́ kọ́ ọmọ ọkọ̀ tí màá ṣe fún ìlú ní nǹkan tó dáa tí wọ́n ti ẹ̀ ní expect. Ẹ̀bẹ̀ nígbà tí ó wà á. Ṣé ọlọ́run ẹ̀ lọ́wọ́ o? Nígbà yìí Otunba Fehintade òun ti fẹ́ fi ọwọ́ sí ìwé èyí o. This agreement of acceptance of the title Otunba Fehintade of Iworo Kingdom. Ìrọ́bọ̀ ọgbà àwọn kábíyèsí tí wọ́n wà ní Ìjẹ̀bú. ẹ̀yin èèyàn wa tẹ̀lé Ọ̀túnba wa akínyìnbẹ̀ kú náwó ẹ̀kú àdúró tí o àárín ẹ̀yin àtọ̀túnba ò ní dàrú ṣe máa jọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ o ikú tó ń tọ̀sẹ̀ ṣeré kàlẹ́ agbára náà ṣe máa jọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ti wá bí láyọ̀ ẹ padà dé láyọ̀ tàlàfíà o ọlọ́run àdá àwọn ọmọ sí o wọ́n ní lọ ilé lọ kú o lọ ilé lọ ṣàìsàn o èyí náà sọ ìwọ́n náà jẹ́ borí wa o ayọ̀ rẹ mọ́ yọ̀ níbi níbi ẹ̀wẹ́ náà nǹkan ayọ̀ ilé tán náà dánwẹ́ náà wọn ayọ̀ rẹ wọn máa rí bára ṣe o lágbára ọlọ́run lágbára ilé ìgbìmọ̀ rẹ̀
gbogbo ìgbà tá a bá ń gbọ́ látọ̀dọ̀ yín ìròyìn ayọ̀ ló máa jẹ́ o. tó a fẹ́ fi àkókò ṣòfò rárá àwọn ẹ̀yìn bọ̀ níbẹ̀ àlọ́túnba tá a bá jọ róòmù rẹ̀ sọ àwọn ẹ̀yìn bọ̀ níbẹ̀ sọ lágbára ọlọ́run ilé ìtaṣílẹ̀ ní àbíkàbámọ̀ oníwòrò àárín ẹ̀yìn pẹ̀lú wọn nídàrú gbogbo ìgbà tá a bá ń gbúrò ní ìròyìn ayọ̀ ló máa jẹ́ o ọlọ́run á wà pẹ̀lú yín o ọlọ́run á dá ọmọ yín sí o iṣẹ́ yín á máa dára sí o orí adágbé yìí ẹ ṣe ẹ káàbọ̀. Tàláìwà wọ́n ṣe òdòdó ẹni ìbọn olóyè wa iwájú kábíyèsí níbi ìlú ìwòrò àtúmọ̀. Àdéhùn orí adéhùn nísàlẹ̀ nígbà ní òkú túmọ̀ wà ẹ̀ka wọ̀nyí o. Kábíyèsí ọba Congratulations to Otunba Yisa That is why the Alayeluwa Ọba Gabriel Adebisi Onofuwa JP Fesogboye 1 Iworo of Iworo Ijebu make Mrs. Yisa Mojibade Odulaja as Otunba Fehintade of Iworo land. Okay, Orito Kestage and Euphoria is on the beat. Otunba Mojibade Somoluabi o. Ori oye, láti kékeré ló ń ṣe bí ọlọ́ba. Ori oye, ọmọọba ni ẹni lè fàjà ẹ o. Ori oye, ọlọ́lá ni yín lè mọ̀jà ẹ. Ori oye, ọmọọba. Ori oye, ọmọọba. Ṣé Amọ̀dé Abiodun Aláṣọòkè, President of Asiwaju Iwajowa Social Club of Ijebuland says congratulations to Otunba Yisa Mojibade. More blessing, man.